Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn bó ṣe ń lọ láti ìkànnì Àríyágàlọ́ TV. Tani Bashir Ojúlarí tí Tinubu yàn bí adarí ìgbìmọ̀ alákòóso tuntun fún àjọ NNPC. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yọ alága àjọ NNPC ìyẹn Pius Akínyẹlúrè àti ọ̀gá àgbà àjọ náà Mallam Mele Kyari kúrò nípò. Agbẹnusọ Tinubu Báyọ̀ Nanuga ló fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde kan lóru mọ́jú Ọjọ́rú. Yàtọ̀ sí àwọn adarí NNPC méjì yìí, Tinubu tún yọ gbogbo àwọn ìgbìmọ̀ alábàáṣiṣẹ́pọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ papọ̀ nínú oṣù kọkànlá ọdún 2023. Iléeṣẹ́ ààrẹ ti wá kéde àwọn adarí tuntun fún àjọ náà báyìí o, tí Bashir Ojúlarí yóò jẹ́ adarí wọn nígbà tí Ahmadu Kida yóò jẹ́ alága. Yàtọ̀ sí àwọn méjì yìí, Tinubu tún yan àwọn aṣojú káàkiri ẹkùn tó wà ní Nàìjíríà tí yóò máa bá àwọn èèyàn náà ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀. Àwọn ọmọ ìgbìmọ̀ náà ni Bello Rabiu, Yusuf Usman àti Babs Omotowa tí gbogbo wọn wá láti ìhà àríwá o. Ààrẹ tún kéde orúkọ Austin Avuru, David Ige, Henry Obi àti Lydia Shehu Jaafia tí wọ́n wá láti ìhà ìlà oòrùn àti ìwọ̀ oòrùn. Láti àkókò yìí lọ, Aminu Ahmed ni yóò máa ṣojú iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ epo rọ̀bì ní Nàìjíríà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, òní ọjọ́ keje oṣù kẹrin ọdún 2025 ní àwọn èèyàn náà yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ́fíìsì tí ààrẹ yàn wọ́n sí o. Láti ọdún 2023 ní ààrẹ Tinubu ti ń gbé àwọn ìgbésẹ̀ tí yóò mú NNPC pa owó wọlé síwájú sí fún Nàìjíríà. Lọ́dún tó kọjá, ìdókòwò tó lé ní bílíọ̀nù $17 ní NNPC ṣe. Iléeṣẹ́ ààrẹ ní àfojúsùn òun ni láti máa fọ mílíọ̀nù 2 àgbá epo lóòjọ́ títí ọdún 2027 àti mílíọ̀nù 3 àgbá epo lóòjọ́ tí yóò bá fi di ọdún 2030. Táwa ni Ojúlarí gangan o. Ojúlarí ti lo ọdún tó lé ní 44 lẹ́ka epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì. Lára àwọn agbọn tó sì ti ṣiṣẹ́ ní àkóso àti àkójọ àwọn ohun èlò àti irinṣẹ́ fún ìpèsè epo rọ̀bì. Ojúlarí ní ìmọ̀ nípa ìdókòwò lẹ́ka epo rọ̀bì, wíwọ epo rọ̀bì, mímú ìdàgbàsókè bá ẹ̀ka epo rọ̀bì, àkóso ìpèsè epo rọ̀bì àti àwọn ẹ̀ka mìíràn. Ìyànsípò rẹ̀ bí alákòóso àgbà fún iléeṣẹ́ NNPC ni yóò fún iléeṣẹ́ náà ní àǹfààní láti lè ṣe àmúṣe ìpèsè 2,000 àgbá epo rọ̀bì lójúmọ́ àti ṣíṣe àgbéga ètò ọrọ̀ ajé Nàìjíríà. Ojúlarí ló jẹ́ olùdarí àgbà fún ẹ̀ka ìpèsè epo rọ̀bì àti wíwà rẹ̀ lábẹ́ iléeṣẹ́ ìfọpo Shell tí wọ́n ń pè ní SNEPCO láàrin ọdún 2015 sí 2021. Nígbà tí Ojúlarí ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ ìfọpo Shell, òun ló ń ṣe àkóso àwọn ohun èlò tó ń lò lábẹ́ omi láti wa epo rọ̀bì tí wọ́n sì ń wa àgbá epo tó lé ní 2,200 ní ojúmọ́, tí owó náà sì ń tó bílíọ̀nù $1. Lábẹ́ àkóso Ojúlarí, àṣeyọrí ló bá iléeṣẹ́ ìfọpo Shell tó fi mọ́ àlékún ìdá 20 nínú ọgọ́rùn-ún ìpèsè epo rọ̀bì. Mímú àdínkù bíi ìdá 30 bá owó náà wọ́n nídìí àkóso àti mímú àdínkù ìdá 40 bá owó tí wọ́n ń ná láti ṣiṣẹ́ o. Wọ́n fún Ojúlarí ní àmì ẹ̀yẹ Bonga Asset Award lọ́dún 2016 tó sì tún lo ọgbọ́n àtinúdá rẹ̀ nídìí fífi ọ̀wọ̀ sí ètò àdéhùn tó ní ṣe pẹ̀lú iṣẹ́ àgbàṣe nídìí pínpín èròjà epo rọ̀bì àti yíyanjú aáwọ̀ pẹ̀lú OML 118, èyí tó mú kí wọ́n dáwọ́lé iṣẹ́ àgbàṣe fún ìdàgbàsókè tí owó rẹ̀ tó bílíọ̀nù $6 sí $8. Lára àwọn ìpèníjà tó wà nínú iléeṣẹ́ NNPC tí Ojúlarí yóò kojú ní ìwà bíba ọ̀pá epo jẹ́, jíjí epo rọ̀bì wà àti ìpè aráàlú pé kí wọ́n ṣíjú ìdókòwò Nàìjíríà kúrò ní ẹ̀ka epo rọ̀bì nìkan.